ẹ̀yin ènìyàn wa nílé mo kí wa ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi àkú dédé àsìkò yìí àdẹ̀kù ọjọ́ mẹ́ta o ṣàlàáfíà làwà mo fẹ́ kẹ́ bá mi farabalẹ̀ kẹ́ wo fọ́nrán yìí Evangelist Dare àwọn òjíṣẹ́ Ọlọ́run nǹkan tó ń dánwò nínú ilé lágbára o nígbà tí wọ́n tó pera ní òjíṣẹ́ Ọlọ́run tó sọ ìyàwó ẹ̀ tó sọ di ìlú bẹ̀m̀bẹ́ tó ń nà ìyàwó rẹ̀ irú píríṣì wo ló wá lọ ń píríṣì fún àwọn ọmọ ìjọ rẹ̀ kí nìkan tó ń sọ fún àwọn ọmọ ìjọ ẹ̀yin èèyàn mi ò ní fẹ́ ká fàágùn rárá mo fẹ́ kẹ́ wá wo fọ́nrán yìí ẹ wá ohun tó ṣẹlẹ̀ àgídìgbò ni wọ́n gbé wọn wá Evangelist Dare ó nà ìyàwó ẹ̀ débi tí ìyàwó tẹ̀mí fi bọ́ lára ẹ̀ bí òun ló pa o bó ṣe kò jẹ́ o gbogbo ẹ̀ láàgbọ́ nínú fọ́nrán ẹ̀ ẹ jẹ́ ká ṣàfarabalẹ̀ ká gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ẹ nílá fún ẹ̀yin ènìyàn mi ẹ wá nǹkan fìdílé ẹ jẹ́ ká lọ síbẹ̀ nínú fẹ́rẹ́ jogi. bàbá ẹ má sunkún kí ló ṣẹlẹ̀ wow. Dare ló pa mí lọ́mọ. sá. Dare ló pa mí lọ́mọ. Dare pa yín lọ́mọ. bẹ́ẹ̀ ni Dare pa mí lọ́mọ. èwo nú àwọn ọmọ yín. ọmọ mi kan ṣoṣo obìnrin tí mo bí náà ni. obìnrin kan ṣoṣo tẹ́ ẹ bí àbọ̀mọ kan ṣoṣo tẹ́ ẹ bí. obìnrin kan ṣoṣo tí mo bí. àwọn ọkùnrin ńkọ́. ó wà. ọmọ obìnrin kan ṣoṣo tẹ́ ẹ bí ni Dare pa. bẹ́ẹ̀ ni. bóun Dare ṣe jẹ́ sọmọ yín tó pa. tó ọkọ ọmọ mi ni o. Dare. ó mú wá bá mi pé wọ́n fẹ́ ni o. ṣé ìwọ ni Dare. bẹ́ẹ̀ ni sà. ìwọ ni Dare. èmi ni Dare sà mi ò pàyàwó mi ò lè. wọ́n ní wọ́n lọ pa ọmọ àwọn. mi ò lè pa ọmọ alájí o. ọlọ́pàá ọmọ yín. ọlọ́pàá ọmọ mi. ìwọ kọ́ lọ pa àbí. kọ́ mo pa ọ. bó ni ẹ sì mọ̀ pé ọkùnrin ẹ̀kọ́ kọ rẹ̀ Sunday Lékan ńlọ́pàá Dare lọ́pọ̀ ọmọ yín. ẹ ṣé bàbá mi ayé ò ní gbóhùn lẹ́nu ẹ̀. àmín. Dare lọ́pàá ńlọ́mọ ó lu ọmọ mi pa ni ó lu Fọláṣadé pa ni torí gbogbo àwọn èèyàn ló jẹ́rìí pé kò lè mọ lúlù ní máa lù ní gbogbo ìgbà ó lu ọmọ mi pa tán kò pè mí kò sí nǹkan kan ó sì lọ rí sin ọmọ mi ó lọ sin mí lọ́mọ bó ti fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba ọmọ mi ayé ni mo fà fún torí pé ó wá dáná ayé ni mo ti fà fún tọ́mọ mi bá ṣe nǹkan kan fún tó bá bínú ó yẹ kó pè mí kò ní nọ́mbà mi lọ́wọ́ níjọ́ tó tọ́mọ mi ti fẹ́ n ò pè rí bó ṣe jókòó yìí n yẹ tó lórí burúkú ọkùnrin tí ọmọ tó lé ọmọ rẹ̀ káàkiri bóyá bí ń pa ẹ bá ń gba ọmọ mi lọ́wọ́ ẹ̀ mo fẹ́ gba ọmọ mi ni o mo ní nǹkan kan tí mo fẹ́ sọ fún mo fẹ́ gba ọmọ mi lọ́wọ́ ẹ̀. Dare bó ló ṣe jẹ́. láàyè mi ò lè pa áyán débi pé bóyá máa pa ènìyàn èmi kọ́ ni mo pa Fọláṣadé torí pé aya mi ni mo dẹ̀ fẹ́ ní ṣúlọ́kà ni nígbà tẹ́ dẹ̀ fún mi ò sọ pé bóyá mo fẹ́ bá yẹn pa ni ẹ fi fún mi nítorí fún mi ni pé kó fi lè multiply sínú ìrìn àjò ayé mi kó mọ̀ jẹ́ mi nìkan kémi náà tó lè ní àrùn kémi náà tó lè mọ̀ fojú rí ọmọ tó jáde láti inú mi èmi ò pa ọmọ dádì èmi kọ́ ni mo pa Fọláṣadé èmi kọ́ ni mo pa dádì. bó ló ṣe wá jẹ́. n tó ṣẹlẹ̀ ni pé ó strong ni ó rẹ̀ so ó ní oyún ní táìmù kan nígbà tó dẹ̀ lóyún yẹn ó ń feel stomach pain so from there ó di kíní yẹn lead sí operation nígbà tá a dẹ̀ sọ operation tán after operation so inú oorun yẹn náà kò dá títí tó fi wá di ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ Monday ọjọ́ Tuesday ọlọ́jọ́ láàárọ̀ Wednesday ó fi pé ó give up. ẹ ti kọ́kọ́ gbé lọ sí hospital. bẹ́ẹ̀ ni sà. hospital bo lẹ gbé lọ. Àwòyè la gbé lọ sà. Àwòyè tó wà ń bo. tó wà ní Mọ̀dínà. ibẹ̀ ni wọ́n ti ṣe operation fún. bẹ́ẹ̀ ni sà. kí wọ́n ló ṣe gangan. ó lóyún 2 months 3 weeks. ṣé operation yẹn wọ́n wá gbọ́mọ yẹn kúrò bẹ́ẹ̀. wọ́n á ní pé oyún yẹn wà ní ìta ilé ọmọ. ok. àdè lọ ya scan ní ọ̀nà mẹ́ta lẹ́yìn tí ya scan Àwòyè ya scan àlọ́yà kan lọ́nà topic àbí nǹkan ni. so àlọ́yà kan ní ọ̀nà amúlòkó àdèwáyà kan ní Yemẹtu bíbá yìí ìyẹn tiẹ̀ owó yẹn tiẹ̀ háì díẹ̀ so after gbàtà sá ṣe gbogbo. gbogbo ìgbà tó ń gbé kí báyìí jọ rántí sọ fáwọn ẹbí ẹ̀ mọ̀ ń bọ̀ ẹ farabalẹ̀ dáhùn béèrè yẹn. so gbàtà dẹ̀ gbé lọ sí. àtẹ̀ ń gbé kiri ń jẹ́ fún àwọn ẹbí ẹ̀ gbọ́. mọ́mí ẹ̀ wá àwí ẹ̀
àbúrò náà dẹ̀ wà wí ẹ̀ tó ń pè ní Ṣẹ́gun náà wà wí àjọ wà lọ́sítà àjọ wà lọ́sítà náà yìí ni. ẹ wá jókòó mà. ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ mọ̀ mà ní rírú ẹ̀ mọ́ náà bá a ṣe mọ́. wọ́n lẹ wà wí àǹgbà tí wọ́n gbọ́mọ ẹ lọ sí hospital. bẹ́ẹ̀ ìgbà tí wàá kú lọ hospital nǹkan. ìgbà tá a dẹ̀ kú lọ hospital yẹn so after tí wọ́n sọ patient yẹn tán lọ́jọ́ Monday tó lọ́jọ́ Sunday ní ìṣẹ̀lẹ̀ ẹsẹ̀ àti church ló ti faint. ẹ̀sùn máa kíní ìjẹ́ sí. àti church ló ti faint tí wọ́n ti gbé èmi ò ibi tẹ́mi ti lọ minister Amúlòkó ni mo ti lọ minister lọ́jọ́ yẹn. pastor lẹ́yìn náà. bẹ́ẹ̀ evangelist ní church bẹ́ẹ̀ ni sir. okay. so ìgbà tí mo dẹ̀ lọ minister ní Amúlòkó bí mi ṣe ń dé ni mo gbọ́ pé wọ́n ti rush ìyàwó mi lọ sí hospital. CAC ní church yẹn. o Pentecostal ni. Pentecostal. so wọ́n ní wọ́n ti rush ẹ lọ sí Àwòyè hospital ní Medina mo dẹ̀ lọ síbẹ̀ from there náà àti bẹ́ẹ̀ náà láti ń lọ ya scan lọ́jọ́ di Sunday náà and ya scan so after that ya scan náà wọ́n ní pé ó gbọ́dọ̀ sọ operation lórí ẹ̀ gbọ́dọ̀ ṣe láàárọ̀ Monday lọ́jọ́ yẹn so wọ́n bá change tó dẹ̀ wà lọ́wọ́ tiẹ̀ àkọ́kọ́ kó sílẹ̀ àtẹ́mi náà ń bọ̀ ní àárọ̀ ọjọ́ kejì tẹ́mi náà rí mo dẹ̀ kó wá sí hospital so Ọlọ́run dẹ̀ bá wa ṣe wọ́n ṣe operation yẹn successful so after tó wá sọ operation yẹn lọ tán ó tún inú irun yẹn ó tún fìlì inú irun yẹn. so ó ti délé padà. ó ti délé ó ti wà ní tó ti get better lọ́jọ́ Sunday gan ó jó lọ́jọ́ Sunday tó dẹ̀ jó dáadáa ní church tó dúpẹ́ torí àwọn choir wọn máàkì àjọ̀dún wọn lọ́jọ́ Sunday so ó dẹ̀ jó dáadáa tínú àwọn ẹ̀tì ẹ̀dùn pé Ọlọ́run ti fún un ní àlàáfíà mo sọ pé kò ń ṣe èmi ni mo pa Fọláṣadé o torí aya mi ni ìyá mo rẹ̀ fẹ́ràn ẹ̀ gidigidi èmi gan ò bẹ́ lọ́run rú nǹkan tó ṣẹlẹ̀ sí mi ì tiẹ̀ gbàdúrà rẹ̀ tó bá dẹ̀ yẹ pé bí wọ́n ṣe ń di lọ́kàn pé wíyèmí ni mo pa ni mo gbàdúrà òun gangan ó sì wà yẹn kó mú mi sọ́dọ̀ láìpẹ́ torí èmi kọ́ ni mo pa bí bàbá dẹ̀ ṣe ń sọ láti ọ̀sán nìyẹn pé èmi mo pa ọmọ mi ò lè pa ìsinsin débi pé máa pa ènìyàn. ẹ tẹ̀síwájú láti ibi tó ti ń jó. ṣùgbọ́n nígbà wa di ọjọ́ Sunday di ọjọ́ Monday so ìgbà tó dọjọ́ Tuesday mi ì mọ nǹkan tó tún padà ṣẹlẹ̀ ní ọjọ́ Tuesday yẹn mo rí pé mo dẹ̀ ti bá discuss pé mo jókòó sílé wípé àwọn jókòó sílé pé kò sí ọjà nínú ṣọ́ọ̀pù mọ́ òun náà ló gẹ́ẹ̀tì owó tó fi ń kọ́kọ́ manage ọjà yẹn tẹ́lẹ̀ pé yà bóun mo fẹ́ bóun gẹ́ẹ̀tì owó pé kí n bóun náà wá change pé kóun fi kún owó ọjà mi ní kó má wọrí pé a máa try best wa so mo pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi mo wá change kan tí mo lọ bọ́rù níbì kan mo ní má wọrí màá fún ẹ ní 80,000 tí má dẹ̀ kó 80,000 yẹn lẹ̀ mo lọ yá náà ní àwọn owó tàbí operation náà èyí tí mo yá náà wà ń bẹ̀ tí mi ì tí ì rí dá padà bó so tí má yáwó yẹn máa lè san àwọn gbèsè yẹn kéékèèké pẹ̀lú orí ọ̀fẹ́ Kristi ní ọjọ́ Tuesday yẹn mo lọ sí mountain 2 hours program ni mo lọ after tí mo máa padà dé lọ́wọ́ ní nǹkan bíi 1 gbà tí mo dé sílé mo bá nu ilé pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run mi ì dẹ̀ bá kó ṣe bákan ok mo dẹ̀ kó ó wà ok mo kó 80,000 yẹn lé lọ́wọ́ ní ọjọ́ Tuesday yẹn after tí mo kó yẹn lé lọ́wọ́ tán èmi jáde torí pé fashion designer ni èmi ń ṣe. mo fẹ́ béèrè pé iṣẹ́ wo náà lẹ́ ń ṣe. fashion designer ni mò ń ṣe. ẹ sì ń ṣiṣẹ́ náà pẹ̀lú iṣẹ́ Ọlọ́run. bẹ́ẹ̀ ni sà so ìgbà tí mo dẹ̀ kó fún tí mo jáde lọ ṣùgbọ́n lọ́jọ́ yẹn mi mọ̀ nǹkan tó fún wa padà ṣẹlẹ̀ so ìgbà tí mo máa wọlé lálẹ́ ní nǹkan bíi 9 ó sùn mi ò rí pé nǹkan kan ṣe nǹkan kò dẹ̀ sí nǹkan tó mu ṣùgbọ́n nígbà tó di òru mo rí pé oorun tó sùn lọ́jọ́ yẹn ó rí pé omi mi tó ń mí kò fi gbogbo ara wà òkè ìgbà tí mo dẹ̀ tí wọ́n á wò pé kí ló ṣe ẹ́ nǹkan kan mi ò discover nǹkan kan ní ọwọ́ rẹ̀ ìgbà tí màá wọ ọwọ́ ẹ̀ nígbà tó di gẹ́gẹ́ bí 4:30 ní ìdájí ó ní mo rí pé bíbi tí wọ́n ti ń kí ní tó máa fi síyàn lọ́wọ́ téèyàn bá ń fa omi síyàn lára ó wà lọ́wọ́ ẹ̀ so later ni mo ṣe wá sọ pé kí ló ṣe ẹ́ so lọ hospital ní àná ni so ó wá ní pé mo ní kó hospital bó lọ ó lòun lọ sáwòye kí nǹkan tó tún ṣe ó ní inú yẹn náà tún ni so later ńgbà tílẹ̀ máa mọ́ ẹ̀dẹ̀ sọ́n brother kan ó wà pẹ̀lú mi mo wá lọ sọ fún brother yẹn pé ìyá ẹ̀ tó ti bẹ̀rẹ̀ ìgbà tó lọ sí hospital tí ò tiẹ̀ lè inform wa pé òun lọ sí hospital meanwhile ẹnìkan wà nílé wa ẹni yẹn ló escort ẹ lọ sí hospital lọ́jọ́ yẹn tó tẹ̀lé lọ sí hospital lọ sí Àwòyè. ẹ̀jẹ̀ ló wà company ẹ̀ lọ sí hospital. bẹ́ẹ̀ wọ́n dẹ̀ treat ẹ̀ doctor yẹn wá ń sọ fún ìyàwó mi pé kí ìyàwó mi mọ̀ wálé lọ́jọ́ yẹn pẹ̀lú situation tó wà tó nígbà tá a dé hospital lọ́jọ́ Wednesday tó ti pé kíní yẹn gan ṣẹlẹ̀ wọ́n lé ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ lọ́jọ́ Tuesday yẹn is 25% so ìyàwó mi dẹ̀ bínú ó wálé so gbàtà gbé hospital yẹn rí pé gbàtà débẹ̀ wọ́n rí pé ó ti give up so wọn wulẹ̀ ṣe nǹkan kan wọ́n kàn fún wa wọ́n kàn ní pé ká máa gbé lọ sí olùlọ ọwọ́ àárọ̀ náà ní nǹkan bíi abi 7 láàárọ̀. táìmù wo lẹ lọ rí ọ̀nkú tẹ́ ẹ bá sọ̀rọ̀ ládùúgbò yín.
nínú mi ò bọ́ kú kankan sọ̀rọ̀. ẹ tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ pé ìyá yìí ó lọ hospital. inú àjọ wà nínú ilé ni ní ìdajì mo ti lọ jí ẹni yẹn wọn after that ìgbà yẹn mo ẹsẹ̀ tó discover àgbà tí mo discover kíní yẹn lọ́wọ́ wọn pé wọ́n bí ẹni tó lọ hospital kò ní tí wọ́n fa omi sí lára ó dà pé gba treatment gbà tó lọ síbẹ̀ ní alẹ́ ní ọjọ́ Tuesday yẹn tèmi mi ò dẹ̀ mọ̀ mi ò mọ anything about. the time wo lẹ wọlé lọ́jọ́ Tuesday yẹn. ọjọ́ Tuesday mo lé bí abi 9 ni mo wọlé ó rẹ̀ ti sùn ó ti sùn sórí bed mo bá nu lé ni àbúrò ẹ̀ náà dẹ̀ wà ń bẹ̀ Michael náà wà ń bẹ̀ tó òun náà ti sùn so mi ò mọ̀ pé nǹkan kan tó tún ṣe tó lágbára tó bẹ́ẹ̀ ni torí ẹ̀ mo sọ pé mi ò lè pa ẹṣin sí débi pé màá sọ pé mo pa ènìyàn so nígbà tí mo ń bọ̀ lọ́jọ́ Tuesday yẹn mo gbé aṣọ kan wálé tí mo fẹ́ gbé fún student kan tó ẹsẹ̀ wọ SS1 aṣọ yẹn mo sáré gbé lọ ọjà bá yẹn ni mo ti gbé aṣọ yẹn fún wọn ibẹ̀ náà ti pè mí pé situation ìyàwó mi ti wọ́ sí ibẹ̀ mo ṣe ń sáré bọ̀ lọ́jọ́ Wednesday wọ́n ní kí mo ṣe ń sáré bọ̀ nìyẹn gbà tí kí n tó sáré dé. situation wo lẹ fi wọ́n sí tẹ́ fi gbà sọ lọ́jà bá. ó gbà tó ó ní kí àbúrò òun lọ mú minerals wá gbà tó minerals yẹn tó mo rí pé ó padà sùn padà mo á pé kí n lọ sọ́jà bá yẹn pé kí n padà wálé mi ì tí wẹ̀ lọ́jọ́ yẹn so gbà tí kí ó tó di pé mo dé wọ́n ti mú mọ́rúwá wọ́n ti ń gbé sí inú mọ́rúwá yẹn gbà lọ sí Àwòyè hospital ní Mọ̀dínà nígbà dẹ̀ gbé débẹ̀ òun náà ni wọ́n sọ pé pé àwọn dẹ̀ sáde mo dẹ̀ sọ fún ẹ lánàá ẹni tó dẹ̀ jẹ́ dókítà ẹ̀ lélẹ́yìí ọ̀gá wọn náà ni even kò máa náwó gan kó ná 200,000 ká má ti rí kọ́bọ̀ ó lè rìlíìsì wa pé ká máa lọlé ṣùgbọ́n ìyàwó mi fi agídí kú òun bẹ̀ èmi kọ́ ni mo pa ìyàwó mi gbogbo ọmọ Nàìjíríà o ẹ gbà mí. ó ní Ṣadé. ó ní Ṣadé dókítà ní Ṣadé mo ní kó má lọlé lánàá mo ní kó má lọlé lánàá kò sọ jù bẹ́ẹ̀ lọ ó dẹ̀ ní pé ká máa gbé lọ sí Olúyọ̀rọ̀. ó sì mí ń gbà tẹ́ débẹ̀ ìgbà tí dókítà mímí yẹn ò lọ kò sí ní ara ẹ̀ mọ́ a kàn ń gbá pé Ṣadé èmi náà mo jókòó tì lẹ́gbẹ̀ẹ́ so pẹ̀lú àwọn aráàlú ilé wa tájọ ń gbé. ìdáhùn aráàlú ilé yìí kankan wà ń bì. kò sáwọn aráàlú ilé wa ń bì báyìí. bó o lẹ ṣe rìn táráàlú ilé yìí kankan ò fi tẹ̀lé yín wá ń gbà tó jẹ́ pé wọ́n mọ̀ bó ṣe ṣẹlẹ̀. àwọn kan lẹ́sẹ̀ àjọ gbé lọ sí hospital. àwọn náà làjọ gbé lọ sí hospital àwọn ará tájọ ń gbé nílé àwọn làjọ gbé lọ. bó o lẹ ṣe rí inú ilé sà. èèyàn gidi ní nínú ilé. ó yẹ kẹ́nìkan tẹ̀lé yín no matter how small you should have somebody to follow you down here tí wọ́n á fi sọ pé lóòótọ́ o bó ṣe rí ní ojú wa ni o. hospital àtàtúgbò gómìnà wọ́n rí fa wá sí Olúyọ̀rọ̀. kí lẹ rò pé ó lè jẹ́ kí bàbá sọ pé ẹ̀yin lẹ pa. mi ò mọ nǹkan tán rò mi ò lè pa ẹsẹ̀ sí o ìyàwó mi ni ìdẹ̀ lè pa ìyàwó mi o. but bàbá sọ pé mọ́ ń ná ìyàwó yín is that true. mi ò kì í ná ìyàwó mi o mi àti ìyàwó mi ò kì í jà evangelist ni yín náà. mi àti ìyàwó mi ò kì í jà mi ò ná ìyàwó mi ẹgbà mi ò gbọmọ Nàìjíríà bá ń bẹ àwọn àna mi o mi ò ná ìyàwó mi ẹ bá ń bẹ wọn ò kàn jọ o. it's all right bàbá sẹ́yìn àti màmá òòjọ́ gbé ni. àjọ gbé ọjọ́ ti pẹ́ tí màmá ti kú lọ́dọ̀ mi ọ̀dọ̀ rẹ̀ ni ọmọ ń gbé ìgbà tó dẹ̀ mú wá bóun fẹ́ fẹ́ mínísítà ti gbàdúrà sí wọn náà ti gbàdúrà sí èmi ò fọmọ lọ́kọ o Ọlọ́run fààyè gbọ́ ọ́ ṣùgbọ́n ó lu ọmọ mi ó ń lù àwọn èèyàn dẹ̀ ń sọ fún mi pé ó ń lù. ǹjẹ́ ẹ bá confront wọn rí pé kí ló tó ná ọmọ mi. kódà ẹ ní nọ́mbà rẹ̀ lọ́wọ́ kì í pè mí kò pè mí rí. ẹ̀yin náà ń pè wọ́n. mi pé o. ẹ wẹ́yìn ọmọ yín wò ẹ pé ọmọ yín. mo ń pe ọmọ mi tí n bá pe ọmọ mi ò pé kò sí nǹkan kan. ọmọ yín ò sọ fún yín rí pé ọkọ òun náà òun. kò sọ fún mi rí. àwọn ará àdúgbò náà kàn máa ń sọ pé ó nà. ará àdúgbò lọ sọ fún mi kó na ọmọ mi. màmá ń jẹ́ gbọ́ rí pé ọkùnrin ń na ìyàwó rẹ̀. mo gbọ́ rí. ẹ̀ẹ̀kan abẹ́ẹ̀ méjì abẹ́ẹ̀ bí ẹ̀ mélòó. ó ti jẹ́ 5 lọ́gàn. ó ti jẹ́ 5 lọ. bẹ́ẹ̀ torí mi gan mo wà wíyà. evangelist ni yín náà how true is that? ohun ẹlẹgẹ́ ni bíbélì pé àwọn obìnrin iṣẹ́ ìgbàgbé ni ẹ lọ sórí ọ̀tà ẹ lọ bá àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ yìí náà lẹ sọ fún wọn because tó jẹ́ kí n béèrè pé bẹ́ẹ̀ ṣe narrate ẹ̀ ń sìn ó hàn pé ẹ̀yin kọ́ lẹ pàyàwó yín pẹ̀lú story tẹ́ sọ fún wa but ẹ ti pa kó tó dijọ́ tó kú ń lè ro bàbá àti màmá àbí màmá kí n lè rí sọ sí má. ó mọ̀ ẹ́ nà. ẹ wá ń sọ ìkan bó ṣe wá bá yín tó kó ó kó ìwé ẹ̀rí tí wọ́n fún wọn níjọ́ ìgbéyàwó wá bá mi ní ṣọ́ọ̀bù. ìyẹn ọkọ. bẹ́ẹ̀ ni ó ní kí n gbà mo ní kí ló ṣẹlẹ̀ ìwé èwo lè yìí ó ní ìwé ẹ̀rí àwọn kí bó ló ṣe dánwò ẹ̀ ó lòun ló ní ó kó a kí wàá ló ní kí n fi ṣe ńgbà tó fẹ́ kó fẹ́ mi sẹ́mi rẹ̀ wọ́n jọ sopọ̀ ni tó fi ní kí n gbà lọ́wọ́ rẹ̀ mo lóun gangan dà ó ní bẹ́ẹ̀ ń lé ọ̀ wá pé kó lọ wà lọ́dọ̀ mi ó ní òní gbé sẹ́ẹ̀tì wọn mo bá pe ọmọ
ó sì ń bọ̀ ó ṣe rí lọ́dọ̀ mi báyìí tó dúró tì mí ó bú sẹ́kún ní ọ̀dọ̀ ọmọ mi lọ wá kí lọ wá ṣe ó ní ṣe bó ti ní òsì nǹkan kan láàrin àwọn ọmọ mọ ọyá nsò kóòtù gan tí wọ́n ti so wá pọ̀ ní kó nsò bẹ́ẹ̀ kí wọ́n lọ fàwé ìyá kí kálukú sì máa lọ lálàbìnà máa bọ̀ kí ló le tó báyìí dáre mo bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ǹjọ́ náà ṣùgbọ́n títí mo wá wò pé ìwà tó ń wù pẹ̀lú mi ò wá pé èmi rẹ̀ gangan èmi ò mú ọmọ àná o ìmú ọmọ ni mo mú ọ torí gbogbo ìgbà mo máa ń pè yín ìgbà míì bẹ gan tá a bá wà ní ṣọ́ọ̀ṣì tí n bá rí àwọn àpẹ̀ránsì kan màá pè màá ní ìwọ àtìyàwó rẹ yọjú sí mi ńlé tí wọn bá yọjú sí mi ńlé màá ní kí ni plan yín gan ẹ sọ plan yín fún mi tẹ́ bá sọ plan tá a bá mọ bí a bá ń lọ wọn lẹ́rù tí ń bẹ lè ṣẹrù tẹ nìkan gbé ó sì wù wá láfàlẹ ọlọwí pé kọ ọmọ mu lọ gẹ́gẹ́ bí aya nígbà tí ọba fún mi lé sí mọ gbé mi ò ní plan kankan sọmọ Yorùbá ni kí ló fa tó gbogbo tó sọ fún mi pé wọn ò ní plan kankan kí ló dé tí slang ẹnu rí kò tiẹ̀ fààyàn mọ́ra mo wá pe ọmọ ìjọ náà mo ní ṣéwọ náà ti ń gbọ́ báyìí ẹni ọba dẹrù pọ̀ jó náà ni o torí ẹni ẹ̀dá tí ọba ti ní plan kankan jó náà ti dẹrù ẹ̀yìn omi o olóyìn kù sí ọ lọ́wọ́ o mo ṣáà ń gbọ́ ìyá mo wá rí wípé ìrìn àjò church kan náà lẹ́jọ́ ń lọ. bẹ́ẹ̀ ni ìrìn àjò wọn ò kò lọ títí mo wá tún pè mo ní bó la ṣe fẹ́ rìnrìn àjò tí ó fi rọgbọ fẹ́ kan já sí ṣọ́ọ̀bù tá a bá sí ṣọ́ọ̀bù àtijì àtimú rẹ gan kò ní le mo pè ó lóun ní plan kankan ó lọ àwọn èèyàn establish ní fún aya ní ilé àwọn ní kò sí wàhálà ebó ní ṣe bó ti rí oko lóko kún kó o tó gbìn pàṣẹ wọ́n ló kúkú mo wálé mi kí mo bọ́ wá bí kálukú ṣàṣe bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ọ̀ṣùnù tàfi open fún ọmọ ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ gan tó dọjọ́ kú yìí ní May 9 ní ìṣẹ̀lẹ̀ wọ́n ń jẹ lọ́jọ́ náà ló wọlé bó sì dé ọba ló ń jẹ tó ń dà wọ́n ní kò sóúnjẹ mọ́ pé ó wá ló ń gbé ráìsì kan bọ̀ látọ̀dọ̀ màmá òun kó bóun ṣe tí wọ́n á ní kó mówó wá pé gáàsì tó kù nínú stóòfù náà làwọn lò kọ́mọ lọ fílẹ̀ wá káwọn orí ń fi dáná ó ní ṣe bẹ́ẹ̀ ìrówó dáná oúnjẹ tí bí wàhálà sì bẹ̀rẹ̀ ńjọ́ náà nù ó wá nà títí torí pé àwọn ọkọ obìnrin tí wọ́n jọ ń gbẹ́rẹ̀ lọ gba ọmọ lọ́wọ́ rẹ̀ nígbà tó jókòó lẹ́nu tó bẹ̀rẹ̀ sí ní fún boxing pé obìnrin ló ń fún níyàbí eléyìí kí ló le tó báyìí bí wọ́n ṣe pè mí ní dédé aago 11 àbọ̀ lálẹ́ ẹjọ́ mi. ẹ ṣeun gan ẹ̀yin ènìyàn ẹ jẹ́ ká máa kọ́gbọ́n nínú gbogbo ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n bẹ́ẹ̀ ni tẹ́yìn bá fi ọ̀rọ̀ ara ẹ̀ tó bá fi kọ́gbọ́n ó ti gbẹnu tọ́mọ olúwa ẹ̀ lọ́wọ́ nìyẹn bóyá olúwa ẹ̀ ti wà nínú sẹ́ẹ̀ kó tó wá máa ṣẹ̀ṣẹ̀ wá máa rántí gbogbo àwọn àṣìṣe tó ṣe olúfatá máa fi ṣe jẹ́jẹ́ ohun ẹlẹ́gẹ́ lóbìnrin ẹ jẹ́ ká máa ṣe wọ́n jẹ́jẹ́ nígbà tí ìwọ tó pera ẹ ní òjíṣẹ́ Ọlọ́run irú àwọn nǹkan ẹ wo arábìnrin tó ń kọrin yẹn gbajúgbajà tó ń kọrin ní Dunamis títí tíyàwó ọkọ ẹ fi nà títí tó fi kú kò bí sọ̀rọ̀ síta nígbà tẹ́ bá ti rí àwọn àpẹẹrẹ díẹ̀díẹ̀ wọn ẹ tètè máa sọ̀rọ̀ síta ẹ sọ̀rọ̀ síta kán lè tètè wá nǹkan ṣe sí ẹ wo irú arábìnrin yìí sí ẹ gbọ́ nǹkan tí bàbá àti ìyá sọ bàbá ní òun ló pa ọmọ lóun ló pa ọmọ wọn ìyá ní lóòótọ́ ni kó nà wọ́n lẹ́ẹ̀mélòó ló ti gbọ́ kó nà ọmọ uncountable times níwọ̀n tó pera lójíṣẹ́ ló ti ń sọ pé ní ọjọ́ tó ṣẹlẹ̀ pé orí òkè ló ti ń bọ̀ kí ló wá lọ ń bá Ọlọ́run sọ kí ni àwọn ọ̀rọ̀ tó ń bá Ọlọ́run sọ irú àwọn eléyìí pọ̀ nílẹ̀ Yorùbá o irú àwọn òjíṣẹ́ Ọlọ́run bí eléyìí wọ́n pọ̀ irú wọn pọ̀ ṣèbí kan náà láti rí ń sìn ọpẹ́lọpẹ́ adúpẹ́ lọ́wọ́ social media tó bá wa ń tú wọn síta tí ò bá sí social media báwo la ṣe fẹ́ mọ irú àwọn kan wọ̀nyí ẹ̀yin ènìyàn mi ohun tá a mú wá fún wa nìyẹn o ẹ jẹ́ ká jọ pẹ̀kẹ́ lù ẹ̀ ní láfún.